Alhaja Salawa Abeni ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí 63 years lónìí. Happy birthday to you ma. Ìgbà ọdún kan ni àṣeyí ṣàmọ́ ọdún. Kí n tó máa tẹ̀síwájú, please remember to subscribe, like, comment and share this video. Ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 1961 ni wọ́n bí gbajúmọ̀ ìlúmọ̀ọ́ká olórin wákà Alhaja Salawa Abeni. Nígbà tó sì di ọdún 1976 tí wọ́n pé ọmọ 15 years ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ pẹ̀lú orin wọn àkọ́kọ́ tí wọ́n ṣe ní ìrántí olóògbé General Muritala Muhammed. Àwo yìí gan ló sì gbé ìràwọ̀ Queen Salawa Abeni síta tí òkìkí wọn sì bẹ̀rẹ̀ sí ní tàn kárí ayé. Gẹ́gẹ́ bí ìtàn ṣe wá sọ, ayò ìfẹ́ ni Alhaja Salawa ti jẹ́ sí Alhaji Àyìnlá Kollington kó tó di pé wọ́n wá fẹ́ Alhaji Lateef Adépọ̀jù tó ń ṣe ọkọ àárọ̀ wọn. Ṣùgbọ́n nínú ìfẹ́ Ọlọ́run Elédùmarè wọ́n padà di aya Alhaji Àyìnlá Kollington tó ṣe wípé Ọlọ́run fún àwọn méjèèjì ní àwọn ọmọ àlùbáríkà. Tá bá sì ń sọ nípa àwọn olórin tó ṣe wípé wọ́n gbajúmọ̀ táyé fẹ́ràn tí wọ́n sì rí ọwọ́ mú nínú iṣẹ́ orin, ọ̀kan pàtàkì ni Alhaji Àyìnlá Kollington ṣe. Bẹ́ẹ̀ sì ni wọ́n lo ìgbà gan pẹ̀lú olóògbé Síkírù Àyìndé Barrister. Ọ̀rẹ́ sì ni a gbọ́ pé àwọn méjèèjì ń ṣe. Bẹ́ẹ̀ sì ni ìràwọ̀ àwọn méjèèjì gan ṣiṣẹ́ papọ̀, wọ́n sì fi ìfẹ́ bára wọn lò kó tó di wípé Alhaji Síkírù Àyìndé Barrister dágbére fáyé. Lọ́dún 1992 ni Ọba Lámídì Adéyẹmí ìyẹn Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ́ gbé adé Queen of Waka Music fún Alhaja Salawa Abeni. Bẹ́ẹ̀ sì ni títí di àkókò yìí Màmá Abeni sì ń tẹ̀síwájú nínú iṣẹ́ ààyò wọn, bẹ́ẹ̀ ni òkìkí wọn sì ń tàn sí ju tàtẹ̀yìnwá lọ. Àwa darapọ̀ mọ́ àwọn ogunlọ́gọ̀ olólùfẹ́ wọn lọ́jọ́ tòní láti gbàdúrà kí Ọlọ́run ó bá wa lọ́ra ẹ̀mí Alhaja Salawa Abeni, kí ẹ̀mí wọn ó ṣe ọ̀pọ̀ ọdún láyé nínú àlàáfíà àti àìkú baálẹ̀ ọ̀rọ̀. Àmín àṣẹ Ìdùmarè. Please remember to subscribe, like, comment and share this video. Thank you.